ló sọ Ọlọ́run ló sọ pé iṣẹ́ wà lọ́nà òun tá bá ṣiṣẹ́ kékeré kárèrè tó pọ̀ púpọ̀ jẹ́ Ọlọ́run ló sọ pé iṣẹ́ wà lọ́nà òun. Nígbà yẹn àwọn ẹ̀gbọ́n tó jẹ́ àbúrò kan sí mi táwọn jọ ń gbé wọ́n máa ń ṣe àwọn ẹbí gbogbo eléré so Wasiu nìkan ló máa ń gbọ́ ní gbogbo àgàrà owó ọ̀nà ńlá ìta fájì táwa ń gbé yẹn Wasiu nìkan ló máa ń gbọ́ sọ unfortunately luckily for me wọ́n sì mi ní restaurant níjẹ̀bú so wọ́n pe ẹnìkan ní Kọ́ládé Ọ̀nànúgà wọ́n ti ń bọ̀ látòsú nírọ̀lẹ́ ayé àlọ́dọ̀ mọ́ sí mi àṣeré ó ń lo gallant kan gbà yẹn ó ti lọ ṣe wúvà sẹ́yìn mọ́tò yẹn a máa pariwo a máa play a máa sọ pé àmọ́ sára orí nǹkan tí keyboard yìí tẹ̀ orí bí Wasiu ṣe gbóhùn yẹn orí nǹkan àjọ máa wò ń gbà yẹn tìgbà yẹn I just pick up liking wọ́n sì máa bẹ̀rẹ̀ sí ní bá mi jà pé school ló máa lọ́wọ́ lè kà because ìgbà yẹn mo maths àti further maths gan not until December 2004 Wasiu fẹ́ play Alhaji fẹ́ play ní inú Tòrò ilé wọn sì mí sí local government yẹn kò ju 1 minute jà yìí so bí mo sì ṣe ń gbọ́ Wasiu yẹn wọ́n sì kọ́ ní alákọ̀rí onífújì ọ̀gá ẹ̀ tí ń kọrin ṣóòní lọ gbọ́ lecture unfortunately mi hàn pé ọjọ́ yẹn ló accept ọjọ́ yẹn lọ kù yes na àwọn kéṣẹ́ tó Wasiu tẹ́lẹ̀ máa ń gbọ́ ní 80s yẹn ní ìwà lọ́ọ̀mì ìdárò ọ̀la yes na àwọn kẹsẹ̀tì yẹn. pé ìwà lọ́ọ̀mì ìdárò ọ̀la àwọn kéṣẹ́ tó di tí Wasiu gan lè kọ orin wọn tí àwọn ohun tó kọ wọn gbà. now àwọn tó ń kọ Wasiu style wọn pọ̀ ẹ dárúkọ àwọn bíi mélòó kan tẹ̀yìn mọ́. Ramoni David Ayinde okay nìbàdàn yes. Kọ́ládé Ọ̀nànúgà àbọ̀ Fuji Ghana okay Ganiu Ayinde okay X1FUJI X1FUJI Wasiu Ìṣọ̀lá Haruna okay. ó ti wà lórí stage báyìí tí ọmọ tàdé mú gbò tó dẹ̀ ti èmi dàgbà tó dẹ̀ mú gbò lè máa ń jà mí lórí lẹ́yìn. kò bẹ́yìn lọ́gá olórin ó máa lọ báwọn báńkà tó kó wáṣẹ́ ń bá tì ní. ìwọ ni gbogbo lọ́dún ní ẹ̀kọ́ àìmọye ló ń bẹ̀rù lọ́rẹ̀ tí ọ̀rẹ́ ló ń mọ̀ wẹ́. ẹ tún káàbọ̀ sí ìpele ètò yìí lónìí ọ̀kan pàtàkì lára àwọn olórin wa tá a ní tó jẹ́ pé Ọlọ́run ọba kẹ́ púpọ̀ nínú onífújì Cheif Ganiu Abiola Ayinde X1FUJI ọ̀njọ́ bọ̀tí lójú àbí ó rò pé bọ̀tí ni bọ̀tí fújì ẹ fún wọn lóhùn ọ̀rìn ẹ̀jẹ̀ mọ̀. tó bá jọ mi lẹ̀ ń bá kiri òfò lọ́mọ amúbọ̀ lọ́la láwùrán àyàfi bí mo bá mọ ọwọ́ tí ń bá mi ẹsẹ̀ lẹ́dà mi kò ní ṣáláhì gbé mi lékè wọn ọ̀rọ̀ rẹ o ẹni abẹ́ lórí Ganiu mi Ayinde tó tún ṣẹnu wúyẹ́ kí ló tún kù tó fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ o. irú fújì wo ń ti yín. Fuji tó ní the classical Fuji aspect of it. Classical Fuji aspect. ọkọ̀tà ni mẹ́yà mi. ọkọ̀tà ni mẹ́yà mi o. oríṣiríṣi lọ́dọ̀ olúwa. Fuji oríṣiríṣi. Okay. Normal Fuji, diluted Fuji. Èwo ni normal Fuji? Àwọn Fuji tó ti fi ṣe bí ìwé jáde. Fatima ó dálé ní ọ̀yẹ̀kú ní ifá ọ̀hún kúkú dìbò. Báwo yìí define àwọn Fuji yẹn? Àwọn yẹn ni Fuji, raw Fuji gangan. Raw Fuji. Tó bẹ̀rẹ̀ láti wéré. Okay. Àwọn yẹn ni raw Fuji. Àwọn yẹn Fuji. Tó bá ti wá ń bọ́ sórí pé tó bá fẹ́ jó ọwọ́ ẹ lókè orin wa àṣà wa èdè wa ọjọ́ tí wọ́n Ayinde Ganiu Abiola àwọn kò ti ń bọ́ sí ànádá Fuji. So Fuji yẹn ajẹ́ kó Wasiu jẹ́ kó rọrùn ṣé ìgbà tí wọ́n máa ń kọ àwọn Fuji tí mo kọ yẹn àwọn Fuji tó le nìyẹn tó le Ayinde ló jẹ́ kó rọ̀. Ok, àwọn lìgàlìgàlì ńkọ́ lẹ́gàlẹ́gàlẹ́ irú àwọn yẹn ńkọ́ Fuji wo la máa pè yẹn. Normal Fuji náà ni kò classical. Ok. Àwọn ìgbàgbà táwọn tó kọ lìgàlìgàlì para sí pé àwọn náà ti bá a kọ sọ pé àwọn náà bá ti ṣéǹjì orin sí i wọ́n ti ṣéǹjì orin Àlàbí ọjọ́ yẹn máa rí o Pasuma
jíbọn láti wọ́n ti rò pé kí ni ó yàtọ̀ sí légali pàṣọdé ìgbà yẹn oyan zoo nìyẹn bọ́ nísìnyí ó ti di fọkànbalẹ̀ Àlàbí ọjọ́ yẹn máa rí o Pasuma jíbọn láti wọ́n ti rò pé kí ni lè bá wọn jẹ́ ènìyàn mọ́ wa padà ẹni táyé ń fọwọ́ sọ̀yà pé ọmọ wa ni ẹ wo ni kẹtún wo àná látò. èyí gan kọ fújì. gan tí ò ń ṣe díẹ̀ ni o. ok ilé ńkọ́ Ìyábọ̀dé ló ń jó yìí o kí ni máa rí fún o. tó ti ń bọ̀ sí ìdáná Ìyábọ̀dé ló ń jó ok yìí o. báwo lẹ ṣe bẹ̀rẹ̀ orin gangan. Mo dúpẹ́ o, wọ́n bá mi ṣe é tẹ̀lé, kọ́mọ mi kò dayọ̀. Tètè bá mi yé, ojú máa ń ṣe tìrì o, láyé. bó ṣe jẹ́ gangan ni pé Lagos Island ni mo lọ bí mi sí. ó yọ náà ó yọ. St. John School mo lọ láàárọ̀ lọ́yà. St. John School yàtọ̀ sáwọn Ìrábìjí commercial. olókè méjì takọtabo. olókè méjì takọtabo. St. Louis Bradley School Ebenezer Grammar School. nígbà yẹn àwọn ẹ̀gbọ́n tó jẹ́ àbúrò pọ̀ sí mi táwọn àjọ ń gbé wọ́n máa ń ṣe àwọn ẹbí gbogbo eléré so Wasiu nìkan ló máa ń gbọ́n gbogbo àgàrà wú ọ̀nà ńlá ìta fájì táwa ń gbé yẹn Wasiu nìkan ló máa ń gbọ́ sọ àtìgbà yẹn I just pick up liking the. èwo ló ń jẹ́ gbogbo eléré yẹn. bí pé èèyàn fẹ́ ṣe pàtí ó kó spíkà kò gbólóhùn one play live ok ẹgbẹ́ tọkọlèrè ló fẹ́ jó. ok wọn lọ máa ń play gbà yẹn. so Wasiu ló máa tọ́ bá ti ń sọ àwọn ọ̀rọ̀ yẹn sí Wasiu ló máa ń play. bí àwọn Wasiu ló ń play gbà yẹn. àfi ní oògùn ẹnìkan ò lọ ẹ ṣe tata omi eré ènìyàn sùn wọn ò bù wá àgbàdà ògbóná ẹ̀dá kan ò bá ẹṣin dára omi eré ènìyàn sùn wọn ò bù wá àkàtà gbàǹgbàrí gbogbo ọ̀nà tó bá gbólógì ní o ó lè gbọ́ ọ̀rẹ́ tó. mú káńdà sí máa rè mú káńdà sí máa rè àwọn láìfì tó dùn gidi gbọ́ngbà yẹn àwọn ojú ọ̀pọ̀ ńlá wà yìí o kálára ṣọ́ọ̀rọ̀ o kálára ṣọ́ọ̀rọ̀ àwọn láìfì oríṣiríṣi nígbà yẹn ẹ̀kọ́ máa ń àwọn láìfì yẹn ló máa ń jíjà wá àwọn ìgbé gbà yẹn láti ju gbà yẹn ti wà interested nínú fújì yẹn for me ní further education mi àti mo máa dé Ìjẹ̀bú padà ní 1991 mo lọ sí school so wọ́n á luckily for me wọ́n sì mí ní restaurant níjẹ̀bú so wọ́n á pe ẹnìkan ní Kọ́ládé Ọ̀nànúgà òun náà wà ń kọ Wasiu òun náà ti ń kọ Wasiu òun wà lóṣù ńgbà yẹn òun wà Lagos City Computer College wọ́n á ti ń bọ̀ látòṣù nírọ̀lẹ́ ayé àlọ́dọ̀ wọn sí àṣeré àá máa play òun ló mọ́tò òun lo gallant kan gbà yẹn gallant yẹn tó bá ti ń lo Mitsubishi gallant yẹn ó ti lọ ṣe uber sẹ́yìn mọ́tò yẹn a máa pariwo a máa play àwọn máa sọ pé àmọ́ orí nǹkan tí keyboard yìí tẹ̀ orí bí wàá tún ṣe gbóhùn yẹn orí nǹkan àjọ máa wò ń gbà yẹn àjọ máa ń wò nìyẹn àwọn ọkọ̀ àkọ́ máa ṣe fàájì wa máa mú gúdà máa ṣe fàájì wa làwọn máa gbọ́ orin yẹn ó ti ní àwọn kìíní ó ti ra téèbù tó bá Mr. Bush wá ó ti change ẹ̀ ó ti ra àwọn oníbàṣì sí ó tó àmàjọ wa yẹn máa ń. èèyàn á lè gbọ́ gbogbo quality sound yẹn. tó bá ti gbọ́ nǹkan kan báyìí ògùn yé ni tòótọ́ bàbá tó ń ṣe afẹ́ gbọ́ tó 1 million times. àti ọmọ wájú ọlọ́kọ̀ ní sanwó ẹ̀pìlẹ̀ ọlọ́kọ̀ wọn ṣe ti gba ẹlẹ́kẹ̀ ògèdègèdè ọlọ́kọ̀ wọn tọ̀yọ́ bẹ́yẹbẹ́ lórí omi wọn káfọ́ káfàjà wọn káfọ́ gédégédé ọlọ́kọ̀ dé ṣẹ́ àwọn orin bẹ́ẹ̀ yẹn we repeated it times without number. láti gbé àkíyàn àmọ́ ṣe bẹ̀rẹ̀ that was I'm talking about the year 2000. Year 2000, 1999, 2000. Okay. You started music officially when? 2004. 4. But gbogbo 1999 bí péyàn ṣì ń. No, àwọn ṣe kákan ṣe bẹ́ẹ̀ káwọn gbádùn Wasiu ni àkàn gbádùn Wasiu. Bọ̀ Kọ́ládé súnmọ́ Wasiu dáadáa ń gbà yẹn. Àwa kàn gbádùn Wasiu ni pé tó bá ti dé tó bá gbọ́ láìpẹ́ lójú èmi náà wọ́n á mú kẹ́sẹ̀tì Wasiu pé àwa ti gbọ́ ń gbà yẹn. Àwọn kẹ́sẹ̀tì Wasiu tẹ́mi máa ń gbọ́ ní 80s yẹn ní ìwà lọ́ọ̀mì ìdárò ọ̀la. Yes now. Títí Wasiu gan lè kọ orin wọn tí àwọn ọmọ tó kọ wọn gbà yẹn. Okay, live ni àbí. Àwọn live 2000 mọ̀ sí mi ní ìgbà tẹ́mi àwọn Yorùbá ti wájú kò sí ṣọ́ọ̀bù mọ̀ sí mi tó wá mọ̀ tẹ́mi náà máa ń fẹ́ máa kọrin fún wọn máa fẹ́ máa kọrin fún wọn gbọ́dọ̀ ló ń ṣe ọ̀pọ̀ yìí máa lọ sùkúl tèmi o tó bá ti di alẹ́ tó bá ti wá máa fẹ́ máa kọrin fẹ́ nígbàdá máa ṣe fàájì tó bá náà bá dé òun náà máa wá fẹ́ gbà lọ́wọ́ mi máa ṣeré so wọn sì máa bẹ̀rẹ̀ sí ní bá mi jà gbá
school ló máa lọ́wọ́ lè kà because ìgbà yẹn mo maths àbí further maths one of the best students ní nígbà yẹn gbà wọ́n so bàbá hostel mi ti bá gba 99 ọkọ̀ wa ní àjà ní 100 ló máa ń gbà tí bá gba 99 òun dẹ̀ jẹ́ dé student mi jẹ́ boarding wàá kọ́ ìmọ̀ nà mẹ́pa ni pé kí ló ń wò tí ọmọ yẹn fi gba 19 tẹ́mi fi gba 99 tó ń gba 100 my God. So wọ́n tún wá di ọ̀pọ̀ pé àbọ̀wọ́ yóò láti kàwé ni o pé wọ́n tún mi lágẹ̀ẹ́ tó bá kàwé wọ́n ní láti di ọ̀pọ̀ pé láti kàwé dandan ni so not until 2000 December 2004 Wasiu fẹ́ play Alhaji fẹ́ play ní inú Tòrò àwọn arọ́bàyẹ̀ ló ń gba orúkọ lọ́dún náà fáwọn àníṣàmà lórí gọ̀ọ̀mẹ̀ ilé wọn sì mí sí lórí gọ̀ọ̀mẹ̀ tí a kò ju the 1 minute drive bí pé adjacent kò ti yé so bí wọ́n sì ṣe ń gbọ́ Wasiu yẹn wọ́n sì ń kọ́ ní alákọ̀rí onífújì ọ̀gá ẹ̀ tí ń kọrin ṣóò ní lọ gbọ́ lecture unfortunately mi hàn pé ọjọ́ yẹn ló accept ọjọ́ yẹn náà lọ kù yes na ọjọ́ yẹn lọ kù. ọjọ́ tí màmá sọ pé kí ni. ó ní pé lọ́la alákọ̀rí ọ̀gá ẹ̀ tí ń kọrin ṣóò ní lọ gbọ́ lecture. àṣọ́nsì kìíní. wọ́n kọ̀ wá lórí ṣíà ó ti èmi dẹ̀ ò lọ pàtẹ́ èmi kàn lè múra ni mo kàn lè fún wọn lè mú kàn lọ gbọ́ wa èmi dẹ̀ kàn ti fẹ́ kàn múra tẹ́lẹ̀ kí n máa lọ gbọ́ Wasiu live pàtó máa kàn dẹ̀ máa dé lálẹ́ tí mo máa dé bọ́kọ̀ ìfẹ́ kan mo ṣe sọ nípa tí mo sì kàn ti rush wọn lọ sí tẹ́lẹ̀ tó gbé láti yẹn lọ sí rẹ̀ fáwọn lọ sí sùn ní kí ló ṣẹlẹ̀. so báwo lè wá kó pẹ̀lú station màmá yẹn. ṣe Ọlọ́run ló lè báyọ̀ ṣe kan yẹn ní ìwà ní màmá tó dẹ̀ bọ́ fújì Ọlọ́run ló lè báyọ̀ ṣe it's just God's wish Ọlọ́run bá ló lè báyọ̀ ṣe Ọlọ́run bá nìkan ni so ojú ọ̀sẹ̀ bí ọ̀sẹ̀ kan tí mo ṣe àsìwọ́n àjọ yẹn àsìwọ́n Muslim ni wọ́n after ọ̀sẹ̀ kan that was December bí ọkùnrin December 11 ọjọ́ December 24 something àyè bẹ̀rẹ̀ láìfù ní ẹ̀kọ́ báńdì àwọn bàbá kan báyọ̀ ń pè ní Buffalo ṣàkó àwọn boys mi lẹ́yìn àwọn band boys àlọ́wọ́ wọn láti Ìbàdàn àti àìṣe ṣó di Sátínà nìyẹn àṣàbá bàbá Sátínà yẹn sọ̀rọ̀ ṣọ́gbà ó fún wa ní owó oníṣẹ́ àwọn aṣoṣo wa alẹ́ pósítà ó ṣe pósítà fún wa àtàbà débẹ̀ gan ṣe ìwò tàbí tọ̀nà ògùn yẹn ó pọ̀ àríwé ẹ̀rí àkọ́gbà bàbá yẹn gan gba kí ló ṣẹlẹ̀ ẹ̀rí kí wọ́n ṣe ìfẹ́ kan for the first time. for the first time. for the first time. báwo ni show first time yẹn ṣe wá rí. àìró pọ̀ o because àwọn ọ̀rẹ́ mi wọ́n kàn gba kí ni kò fẹ́ ìfẹ́ kan àwọn tó fẹ́ gbé ẹ̀mọ̀ kẹ́yìn àwọn tó fẹ́ pẹ̀lú ẹ̀ náà wà pé ẹ̀ serious tó yẹ kó Kọ́ládé fọ ohun kan last year Kọ́ládé a year before yẹn lòun bẹ̀rẹ̀ officially. okay 1 year. Yes 1 year 1 year kó bá máa léwu ní 1 year or 2 years. okay. so àwọn kan máa gbá rẹ ṣé pé kó ti Kọ́ládé kó kọrin òun náà ti kọrin òun náà fẹ́ kọrin kò mọ̀ pé nǹkan tá a ti jọ máa ń ṣe. láti ilẹ̀ ni. even ọjọ́ tó Kọ́ládé máa ṣe show last tó máa ṣe show first time tó máa ṣe show tó gbogbo ara ìjẹ̀bù lọ sí Èkó ní Ìkẹjà níjà àgàtà máa dé ilé alámàlà ló jẹ̀bù la dé sí àgàtà máa dé bẹ̀rẹ̀ nígbà tó ń lágbára Ọlọ́run tí wọ́n náà wà bẹ̀rẹ̀ títí àlàáfíà ló máa fi ṣe. so nígbà yẹn so pé tèmi náà dẹ̀ ti mọ̀ pé. ó máa rí bẹ́ẹ̀ Cheif Fuji 2004 ṣálẹ̀ ṣáà. that's December pé 20 years. ǹjẹ́ ti láǹfààní àti rí Wasiu fúnra ara wọn. àlàyé nìyẹn lórí ọmọ bá kílẹ̀ jẹ. bẹ́ẹ̀ni. akí ọmọ ọmọ o àìmọye ìgbà láti rí a. dájú mi ni lọ sínú age group àwọn àṣẹ ẹgbẹ́ kan jẹ́ kò dé ẹgbẹ́ lọ́wọ́. bẹ́ẹ̀ni. so nínú age group yẹn ó belongs Alhaji belongs ìyá mi belongs bàbá mi belongs. wow. so sẹ́ẹ̀tì ìyá mi sẹ́ẹ̀tì bàbá mi. Wasiu yẹn rọ̀ yín lọ́rùn gan. láti ibi táwọn náà ti bẹ̀rẹ̀ táwọn ti bẹ̀rẹ̀ náà lè làwọn náà ti bẹ̀rẹ̀ sí bọ̀ tó ti dùn mọ́ wa ó yí sí fún wa láti yí bó ṣe wù wá. ẹ yí díẹ̀ fún mi ẹ jẹ́ kí n gbọ́ ẹ yí nǹkan kan fún wa pẹ̀lú voice yẹn jẹ́ ká gbọ́. mo gbé mi dóde Ayinde mo gbé mi dóde ó pé wọ́n máa fi mí ṣẹ̀sìn bàbá délé àgọ́dọ̀ ní oníkókó ní fọwọ́ rárí onígẹ̀gẹ̀ wọn máa fọwọ́ wọn àwọn ẹlẹ́rùsálẹ̀ ń kọ́ ṣòkòtò lọ́n fọwọ́ fà bẹ́ẹ̀ bá ti wọn Abíọ́lá ibẹ̀ ni mo ṣe àdégòrò mi o Ayinde lásìkò mi o olórí ọmọọba
ọmọ ògo bí fọ́ ó sì kà ṣó ń gbọ́ ó sì kà kó fẹ́ ẹnu ẹ̀ wúwe ọmọ eléwù lè ṣẹ́ ó ṣeun bá mi Àyìndé Wasiu kó pẹ́ rẹ ní ibẹ̀ ní Àyìndé bá mi Àyìndé Wasiu mo kíyẹ olórí ọmọ bá o kò sí irú olúwa o kò sí irú olúwa o ọ̀pọ̀ ènìyàn pọ̀ lọ kárànsá mo dé London mo dé mọ́kà mo dé tútọ́nù mo dájà ẹ̀ṣẹ̀ mi ò rí irú olúwa èmi ò rí irú ọlọ́run ọ̀pọ̀ ènìyàn pọ̀ lọ kárànsá. Now láti ìgbà tẹ́ ti wá bẹ̀rẹ̀ yẹn ǹjẹ́ ti ṣe rẹ́kọ̀dù rárá? àti ìṣe à ń kójọ ni ẹ mọ̀ pé nígbà táwọn bá fújì yẹn owó àwọn èèyàn mẹ́fà ẹ ti bá owó àwọn èèyàn mẹ́fà làwọn ti bá tẹ́ fún àwọn èèyàn mẹ́fà tó fún wọn lórúkọ tẹ́ fún àwọn nǹkan lọ́n rí. ẹ dárúkọ wọn fún ẹ jẹ́ ń gbọ́. Alhaji wo? Ayinde olórí ọmọ ọba. Ok. Pasuma. Ok. Ayuba. Ok. Saheed Òṣùpá. Ok. Malaika. Atawẹ́wẹ́. Adéwálé Ayuba. Ó ti pé méje. Àwọn tá a bá lọ́wọ́ ẹ̀ tó yẹ kó wọn ló ń mi fáyífọ́nìsì náà wà lọ́ẹ̀ àti Cheif náà. Okay, so àwọn tẹ́ bá lọ́wọ́ ẹ̀ nìyẹn kankan 20 years ago yẹn ẹ ṣì wà ń rò pé ẹ fẹ́ kó rẹ́kọ̀dù jọ but ìrírí experience máa ti pọ̀ náà nídìí iṣẹ́. No àti of course now kò sí gbogbo in south west ṣá kò sí ìlú tá a ti dé. X1FUJI mo ti rántí yín but ẹ mọ̀ pé ẹ̀jọ́ lórin ṣá ẹ̀jọ́ ní fújì lójú mi ìmọ̀ àbọ̀gá wà nílé ni chairman kó má jẹ́ manager ló wá represent o bóyá ní kẹwàá represent. Chief ló máa ń sọ bẹ́ẹ̀ fún mi. Ok, nìkan máa ń sọ. Adéọlá yìí bá tó pàdé máa ń bọ̀ bọ̀ bí ọlá yìí ṣe fíṣọ̀ pé fújì ló. Yes, na that's what I'm thinking about. You don't look like. Bàbá ó depend lé bí èèyàn kan bóyá èèyàn ṣe bóyá bọ́ọ̀tì ẹ̀ hop. Bọ̀tí ni yín. Mi ń ṣe bọ̀tí náà. Àẹ́jọ́ bọ̀tí. Gbogbo nǹkan tó ń ṣe náà ni mo ṣe. Ẹ mú jẹ̀dí ọlọ́tí bẹ̀ yìí wáyé. Mo kẹ́sẹ̀ gan. Lẹ́yìn ìgbà kú lọ́wọ́ mi. Ẹ tó bá kẹ́sẹ̀ ọwọ́ ẹ̀ máa ti bórí ẹyin ọwọ́ mi. Ṣọ́ọ̀pù náà kù. Ṣọ́ọ̀pù náà kù. Ẹ̀ṣẹ̀ yín gan ni ẹ̀ṣẹ̀ yín gan kẹ́sẹ̀ ni ẹ̀ṣẹ̀ tí yín lè ṣe. No, àwa ń roko ni. Ẹ̀yin lè má roko. Now X1FUJI àwọn ìrírí wo lẹ tún ní ìdíṣẹ́ ìgbà tẹ́ ti bẹ̀rẹ̀? Ọ̀pọ̀ Ọlọ́run jọ yín. Àṣebàjẹ́ Ọlọ́run jọ yín o. Gbogbo irọ́ tí ẹ pa, gbogbo èké tí ẹ ṣe, ọ̀nà ìbàjẹ́ tẹ́rìn òṣìṣẹ́ Ọlọ́run jọ yín. Adúpẹ́ fọlọ́, alhamdulillah. Ìyá gbọ́dọ̀ máa dúpẹ́ oore, ó lè nínú ìgbà. Challenges pọ̀, challenges yẹ ìtú wà. Ó máa wà. Because ẹ bá wo bàbá wa tá à ń tẹ̀lé Wasiu Ayinde, bí tó fi fọwọ́n yẹn àánú mú orí gbà. Adé orí ọ̀kìn. Kò ṣe mímọ̀ ṣe, irú náà èmi náà fẹ́ mọ̀ ṣe o. Ọlọ́run ṣáà ti ṣàánú mi. Challenges pọ̀ tí ẹyin oríṣiríṣi èèyàn oríṣiríṣi nǹkan ló wà tí ò ṣe fẹnu sọ àfi kọ́lọ́run ṣáà là wá. Torí mo ti pàdé onífújì kan tó sọ̀kan fún mi ó nígbà yẹn táwọn bá ń jáde fújì àwọn máa ń sùn fún wọn máa ń lò fún pa lo gbogbo nǹkan in fact tó níjọ́ tí sójà mọ́ gan jẹ́ fún pa. Bí àgbà ìpínlẹ̀ yẹn mo sọ fún nígbà àwọn fújì ti gbà yẹn nìyẹn. Àwọn fújì làwọn aláwọ̀ àdìdè lórí obìnrin ká lọ kọ́ mi kàdé pàrọ̀. Ẹ máa ń dẹ́yìn ọ̀hún tí irinṣẹ́ yín rí. Ó ti olóko gbowó. Olóko kò gbowó. Wasiu ti kọ́lé fún ara kọ̀ọ̀kan ni Wasiu kò gbowó. No. Now àwọn tó ń kọ Wasiu style wọ́n pọ̀ ẹ dárúkọ àwọn bíi mélòó kan tẹ́yìn mọ́. Ẹ̀gbọ́n wa tó ṣáájú gbogbo aláàánú àbákan Wasiu style tó ṣáájú gbogbo àbákan Ramoni Akànní àwọn kan ló wà ní Ògbómọ̀ṣọ́ yes. Ẹ̀gbọ́n wa dáadáa ni wọ́n dẹ̀ ṣọmọlúàbí inú àwọn ìnífúri bẹ́ẹ̀ pé àwọn one respect wọn lára wọn ṣe nìkan Ọlọ́run kẹ́ wọn David Ayinde okay nìbàdàn yes. Ọládé Ọ̀nànúgà Àbọ̀ Fújì Ghana okay Àbọ̀ Fújì Ghana Ganiu Ayinde okay X1FUJI Ìṣọ̀lá Wasiu Ìṣọ̀lá Arúnà okay okay ọmọ mi náà wà bẹ́ẹ̀ tó ń kọ́ Yabuan X2 ló máa ń pè tẹ́lẹ̀ bọ́ọ̀dù ṣé ìlú kọ́ sí Yabuan okay
Oríyọmí. ọ̀nà ńkọ́ Wasiu ẹ tún fún wọn lórin ẹ jẹ́ kán mọ̀ ẹ fún wa lórin. Ọlọ́run ló sọ pé ṣẹ́ wà lọ́nà orin. Ọlọ́run ló sọ pé ṣẹ́ wà lọ́nà orin. Bàbá ṣiṣẹ́ kékeré kárèrè tó pọ̀ púpọ̀. Bàbá ṣiṣẹ́ kékeré kárèrè tó pọ̀ púpọ̀ jẹ́ Ọlọ́run ló sọ pé ṣẹ́ wà lọ́nà orin. Èdè Ìjẹ̀bú èdè Yorùbá ṣé méjèèjì náà ló rọrùn fún yín láti fi kọrin fújì. Pátánì ẹni tá à ń tẹ̀lé gbogbo ẹ̀ náà ló ti fi kọrin. ok ẹ fún wa ń Jẹ̀bú ẹ fi kọrin ẹ jẹ́ ń gbọ́. Gbogbo àwọn Ìjẹ̀bú alárẹ̀ àjùṣe rídè èdè ẹni. Oúnjẹ tí mo fẹ́ràn jù lẹ́gùsí kọ̀kọ̀rẹ́ bìrìpò. Jẹ̀bú bẹ̀rẹ̀ láti Jẹ̀bú òde o. Aláòwú Jẹ̀bú alárẹ̀ gbogbo wọn. Pọ̀pọ̀. ṣé mọ Nurudeen Májàgbọ́n. Nurudeen Májàgbọ́n. no Jẹ̀lílì Májọ̀gẹ̀dẹ̀ ńkọ́. ló ti ṣẹlẹ̀ bọ́lá tó já sí. bọ́tẹ́ mọ́ bá kínní. àmọ́ wa kìíní. apèdè ara. àwọn èèyàn. ọmọ Ràgbìjí. àwọn olókè bàtàkọ́tà. Aula bitter tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart èèyàn ìṣòro àìlèmí sókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi now Aula bitter tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú egbògi la Aula bitter tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. now kí ni ọjọ́ iwájú fújì kí lẹ̀yin rí ṣiṣẹ́ fújì in the next 20-30 years pẹ̀lú àwọn hip hops àti àwọn nǹkan táwọn ní takasúfè yìí ń dàbò lẹ́sìn. fújì náà làwọn náà ń kọ. ok. orin tá a bá kọ ló ń kọ lọ́yìn náà ló ń kọ. fújì has developed so much. nísìnyí tẹ́ bá rí olórin tó ń kọ fújì tí wọ́n fẹ́ ṣe rẹ́kọ̀d tó bá rí ìdíje rẹ́kọ̀d kọ́ yẹ ń kọ yẹn wọ́n máa translate ní English lábẹ́ àti káwọn èèyàn gbọ́. because ọ̀rọ̀ fújì ìjìnlẹ̀ Yorùbá tó wà náà tó ń bẹ lórí translation àwọn olóṣèlú ká wọ́n try gan ó ló ní so ọjọ́ ọ̀la fújì is going very high àwọn kan yìí máa dé lẹ́yìn àwa náà dẹ̀ tí kiri ní Wasiu ò tí kẹrẹ̀ náà bẹ́ẹ̀ni ó ti yé àwa náà dẹ̀ ń kẹrẹ̀ àwa náà yìí ń lọ ni. bọ̀bẹ́ ṣe wà yín sí dé sóòrì káwọn ọmọ ọ̀tá dé. àyàn ti ṣe láì mọ̀ yìí. wọ́n fọ́gò lẹ́yìn yín rí ṣá. àwọn ti là mo ti wà lórí stage báyìí tí ọmọ ọ̀tá dẹ̀ mú gò tó dẹ̀ tì èmi dàgbà tó dẹ̀ mú gò lè máa ń jà mí lórí lẹ́yìn. kò bẹ́yìn lọ́gá olórin ó máa lọ báwọn báńkà tó kó wáṣẹ́ ń bá tì ní. I will like challenges many tó ti pọ̀. a lọ sí àjọwọ́ àkókò àdébẹ̀rẹ̀ àmọ̀kébẹ̀rẹ̀ ẹ̀ jìnnà bọ̀ mo pè ní amúnì ní kò dùn mo kó bẹ̀rẹ̀ ní 6 o'clock èmi débẹ̀ ní 4 6 ìdájí 4 ni mo dé party mi ìmọ̀ pípẹ́ yẹn jìn lọ́tọ̀ ẹ̀. wow. so bàtà yẹn máa ń verify yìí sẹ́yìn ní ẹ̀ pé tí ẹ bá ti pè wá àwọn àbẹ̀ pé báwo ni àwọn mission pa kọ́kọ́ get details ibi tẹ́ fẹ́ lọ. because àwọn ìrìn kan wà láàrin bíbá yìí sí Àkúrẹ́ Oǹdó yẹn ṣẹ́gẹ́ Oǹdó yẹn mọ́ Èkìtì yẹn ẹ kó lè lo 10 hours. bẹ́ẹ̀ni that's true. so kò síbi tẹ́ ẹ lè gbére fújì tán lè pè yín. ok táwọn èèyàn bá fẹ́ gẹ̀ẹ́tì ń kọ bóyá IG yín àbí social media handle àbí tẹ́ bá dẹ̀ máa tẹ́ bá lè fáwọn kan ní telephone number manager yín torí mọ̀ bí máwọn ṣe ń wo yín ẹlòmíì tí wọ́n bí ó dẹ̀ ṣọ́ọ̀pù olórin ni wọ́n o ẹ tún ní kàn kọrin ẹ fún wọn lórin ẹ fún wọn ẹ jẹ́ kán mọ̀ wọ́n fẹ́ kán mọ̀ ni ẹ tún fún. ẹnìkan òkì ní kí làwọn ọjọ́ fún níbi tẹ́gbẹ̀rún èèyàn ṣàpọ́nlé wa. bí mo bá ń ṣeré mi ìbàgbà ó bí mo bá ń ṣeré mi
Màá júbà fàlàgbà kí n tálàgbà kí n tó bàbá ẹ bá mi ṣàmì. Kí n rámọ̀ tó kí n kọ́lé mọ́lé ẹ bá mi ṣàmì. Àmín o, àmín. Kí n má padà dá àtọwọ́ jẹ. Àmín o, àmín, àmín. Chief Ganiu Abiola Ayinde X1FUJI láti ń gbádùn láti bí ìṣẹ́jú mélòó kan ní ìkànnì Kasinati Sugar. Ẹ fáwọn èèyàn ní tẹlifóònù nọ́mbà yín ká máa dágbére fún tòní. Fún ẹ̀yin tẹ́ fẹ́ gbére fún wọn ní o. 08075775461. Àwọn social media handle yín ńkọ́? Táwọn ẹ̀yà. A1FUJI. Instagram. Okay. Facebook Ganiu Ayinde. Okay, kí ni YouTube? Biola X1FUJI. Biola X1FUJI. A_DE_FUTURE. Okay. Ẹ ṣé gan gbogbo ẹ̀yin èèyàn tẹ́ tí ń wò ètò yìí látàárọ̀. Àgbà olórin náà láti gbé wá tí Ọlọ́run kẹ́. Okay, ọ̀dọ́mọdé olórin tí Ọlọ́run fi ṣe fújì rọ̀ lọ́rùn. Tó jẹ́ pé Ọlọ́run á dẹ̀ ṣe ọjà náà ní ànádálẹ̀ lágbára Ọlọ́run. Thank you very much, sir. Thanks so much for having you on our platform. My name is Kasinati Sugar. Thank you. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ní fọkànbalẹ̀ wà. Ẹ̀yin olólùfẹ́ ti Bíọ́lá Adékúnlé, orúkọ mi ò yí padà, Abíọ́lá Adékúnlé lórúkọ tèmi tí mo jẹ́ òṣèré onítíátà. Mo fẹ́ gbé yín débì kan mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ gbà bẹ́ẹ̀. Ǹjẹ́ ti gbọ́ nípa Àlàní Nightingale ní YouTube? Wọ́n ń kọ orin tó máa kọ́ ni lọ́gbọ́n tí wọ́n dẹ̀ máa sọ̀dí kẹ̀kẹ́ sí. Tẹ́ ẹ bá ti gbọ́ ẹ sáré lọ sí YouTube nsìn kẹ́ ẹ tẹ Àlàní Nightingale. Tẹ́ ẹ bá ti tẹ̀ tán kẹ́ ẹ wá subscribe kẹ́ ẹ wá gbọ́ ogun àwọn orin tí wọ́n ń kọ. Tẹ́ bá dẹ̀ ṣe ń gbọ́ orin yẹn náà ẹ máa kọ́mẹ̀ntì sí nítorí pé mi ò kí ń gbórin mi o. Àlàní Nightingale bá ti sọ̀lù sí mi níbàdí kò jọ́ mi ò kí ń gbọ́ wọn. Ẹ wá mọ̀ nǹkan tẹ́ tún máa ṣe tẹ́ bá tún wá kúrò ńbẹ̀ ẹ lọ sí Instagram. Ẹ lọ bá mi follow Àlàní Nightingale lórí Instagram. Tẹ́ bá ti wá ṣe gbogbo yẹn ẹ máa jẹ́ k'Àlàní máa sọ̀lù sí yín níbàdí kẹ́dẹ̀ máa comment. Ẹ ṣé gan ẹ̀yin tèmi and make sure you share. Ẹ share link wọn náà kò ní bàjẹ́ fún mi níwá yín. Àlàní Nightingale ló lè ṣe kó pọ̀ kẹ́.